olórí Mọ́bọ́lá ló jí mi láfẹ̀mọ́júmọ́ wọ́n ní kí n máa kéde ire tó ṣe kókó sí wọn. Bridget Abímbọ́lá aya Ọláọ̀rẹ́ ló ṣọjọ́ bí lónìí. ǹlẹ́ o ayáde olú Àyàntọ́lá Ọláọ̀rẹ́ máa dá kọjọkọjọ ìyìn àtòkò làbọ̀ ṣe fọ́ba olóko tó kó tọ́ sí kó tún jẹ́ kó gbádùn mí. Abímbọ́lá ọ̀nẹ́ adúmáadún ọlọ́pàá ẹwà rèé pọ́rọ́pọ́tọ́ bí ọ̀ká àbẹ́ òrùtọ́rọ́ ẹ̀kẹ́ bó ṣe gbé wa rẹ̀ yọ sómẹ̀. aya Ọláọ̀rẹ́ 50 ọdún lókè èpè kì í ṣeré ní gbogbo olùṣe bá ọyọ pé happy golden jubilee. ọlọ́jọ́ bí òní o bàbá Precious Ayọ̀mí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Elizabeth Ayọ̀kẹ́ àwọn ọmọ alálùbáríkà tọ́lọ́wọ́n bá fi kẹ́ èso nígbà dànù. happy birthday to you Bridget Abímbọ́lá ìwọ ló lò ní o bó bá wù ẹ́ o lè gbẹ́sẹ̀ kó o tún gbé bọ́ọ̀dì sókè. ayáde olú Àyàntọ́lá èdè ọpẹ́ tó owó ìgàgàrà àbẹ́ òrìjú ọpẹ́ lẹ́sìn ọlọ́jọ́ bí òní. ó ti yá màmá Deborah Olúwabùsáyọ̀mí màmá Victoria ìṣe olúwa àbẹ̀kẹ́. every 23rd of August is your day ní gbogbo èèyàn ṣe bá ọyọ̀ ṣẹ̀ṣẹ̀. Abímbọ́lá yá tẹ́wọ́ àdúrà kó máa ṣàbí o. gbogbo rere tá a ti kọ mọ́ ló máa ṣe lọ́lọ́lọ́mọ ọba ilé olúwẹ̀rí kì í gbóná òní bòṣì. aya Ọláọ̀rẹ́ àbúrò akí ẹnì méjọ lágbé ìwọ tún làbúrò olúwa ṣìnà ayọ̀ ẹ̀gbọ́n olúwàjí ẹbí yóò ní dàrú torí iye ọmọ tágàrà bá kó wọnú epo náà ní wọ́wọ́. Bridget Abímbọ́lá olórí Mọ́bọ́lá ló ní máa pẹ́ we wish you many years in good health with money. ọdọọdún làrórógbó ọdọọdún ló máa wà. ó ti yá ọmọ wọn lóòdù ẹ̀gíjẹ́ gbọ́ délé. Abímbọ́lá ọmọ bá dé mọ̀ sí ẹ̀yìn ògún nìyí ọmọ ògún là méjì ojúṣẹ̀yẹ òǹdó kan ìlà méjì òǹdó méjì ìlà mẹ́rin nílé bàbá tó bí ẹ lọ́mọ ẹ̀yin lọ́mọ òdúdú àsọdẹ́dẹ̀rọ̀ ìbẹ̀ǹbẹ̀ tutù lẹ́yìn ògbóná jọjọ nínú ọ̀túnbọ̀ wọ́gà ọmọ ẹlẹ́wọ̀ ọmọ ẹlẹ́wọ̀ ìwọ̀yí ọmọ òtúlẹ̀ òsọ́bẹ̀ ọ̀bẹ̀ ulẹ̀ òtúlẹ̀ bìbò. Bridget Abímbọ́lá aya Ọláọ̀rẹ́ tó bá wá gbọ́ kíkì yìí. olórí Ọmọbọ́láńlé Brown Adéyẹlé ọmọ wọn lẹ́kùn alààyè ìmùlẹ̀ rẹ̀ tòótọ́ látọjọ́ tó ti pẹ́ láti orílẹ̀-èdè Nàìjíríà sí Cincinnati nílẹ̀ Amẹ́ríkà ló ń gbé o máa kéré oko délé láṣẹ Èdùmàrè.